Gbajúgbajà òṣèrékùnrin ilẹ̀ Yorùbá ni Kúnlé Afọláyan. Ó mà ti sọ̀rọ̀, ó ti pa òwe lórí awuyewuye àti ariwo ńlá tó ń lọ nípa ẹ̀ lórí ẹ̀rọ ayélujára lórí ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti ọmọ ẹ̀ tí wọ́n ń pè ní Èyíyẹmí. Kì í ṣe ìròyìn mọ̀ pé ní ọjọ́ bíi méjì mẹ́ta kan sẹ́yìn, ẹni Kúnlé Afọláyan ló máa jọ àwọn èèyàn lójú nígbà tó ń ṣe àfihàn fíìmù ẹ̀ ìyún Aníkúlápó The Rise of the Spectre, tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn àlejò pàtàkì ló yẹ sí lóbẹ̀. Ṣùgbọ́n lásìkò tí inú Kúnlé Afọláyan dùn lòun àti ọmọ ẹ̀ tó kópa nínú fíìmù náà ìyún Èyíyẹmí ló má jọ bẹ̀rẹ̀ ijó àràmàǹdà tí Èyíyẹmí tó ń gbèdí sábẹ́ nǹkan ọmọkùnrin bàbá ẹ̀ tó ń jùdí sí i, tí wọ́n sì jọ ń jó bí ìgbà pé wọ́n jẹ́ olólùfẹ́. Níṣẹ́ láriwo ńlá mà sọ ọ̀tọ̀ pé èèyàn sọ̀rọ̀ sí Kúnlé Afọláyan pé pẹ̀lú bó ṣe jẹ́ ọmọ Yorùbá tó tún jẹ́ pé àwọn fíìmù àṣà ló máa ń ṣe, wọ́n ní kò yẹ kó máa wúrú wà bẹ́ẹ̀ kó di pé òun àti ọmọ ẹ̀ tó ti bàlágà wọ́n jọ ń jó níta gbangba tí ìyẹn wá ń fi ìdí tó fi ń rin nǹkan ọmọkùnrin ẹ̀ bí ìgbà tí àwọn aṣẹ́wó bá ń bá àwọn ọkùnrin jó ní ilé ijó. Wọ́n ní ilé má burú ó sì tàbùkù bá àṣà ilẹ̀ Yorùbá. Gbàrà táwọn èèyàn ti ń sọ̀rọ̀ sí Kúnlé Afọláyan ni làwọn míì máa ń gbèjẹ tí wọ́n sọ pé kò sí nǹkan tó burú níbẹ̀. Wọ́n ní gbogbo àwọn tó ń ro èròkèrò, àwọn tó ń sọ̀rọ̀ yìí eléròkèrò ni wọ́n ní ọ̀pọ̀ wọn ló jẹ́ pé wọn kò rí ibi tí bàbá àtọmọ ti ń fi ìfẹ́ hàn síra wọn, àti pé ká ní wọ́n rí ibi tí bàbá àtọmọ ti ń fi ìfẹ́ hàn síra wọn ni kò yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ kó jọ wọn lójú. Látìgbà táwọn èèyàn wá ti ń sọ̀rọ̀ lóríṣìíríṣìí sí Kúnlé Afọláyan lórí ọ̀rọ̀ yìí, ẹni ọkùnrin náà kò máa sọ̀rọ̀ rárá. Ṣùgbọ́n ní àná òde yìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 27 oṣù kejì tá a wà yìí, ẹni Kúnlé Afọláyan máa fi òwe àti ọgbọ́n dáhùn lórí ẹ̀rọ ayélujára ẹ̀. Níṣe ni Kúnlé Afọláyan lọ jẹ́ kó di mímọ̀ nínú ọ̀rọ̀ tó kọ ò, tó lọ gbé akọ ọ̀rọ̀ kan nínú orin ọkùnrin olórin kan tó jẹ́ kó di mímọ̀ pé òun kò rán ẹnikẹ́ni o ní nǹkan tí àwọn èèyàn bá ń sọ, tó lọ gbé sórí ẹ̀rọ ayélujára. Nígbà tí Kúnlé lọ gbé ọ̀rọ̀ yìí síta pé òun kò rán ẹnikẹ́ni níṣẹ́ àti pé ìpàkọ́ ògbọ́sùtì lọ̀rọ̀ òun, ẹni ọmọ ẹ̀ tọ́jọ́ ń jó ijó náà yún Èyíyẹmí ló lọ kọ ọ̀rọ̀ sábẹ́ ọ̀rọ̀ bàbá ẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé kí bàbá òun sọ̀rọ̀ sókè kó jẹ́ káwọn èèyàn gbọ́ dáadáa. Ìyún pé ọmọbìnrin náà ó ní kí bàbá òun sọ̀rọ̀ kó fi ṣe fọ́rífọ́rí fún àwọn ọ̀tá tó ń pẹ̀gà wọn. Bákan náà ni gbajúmọ̀ òṣèrébìnrin ní Bùkúnmi Olúwaṣínà náà sọ̀rọ̀ sábẹ́ ọ̀rọ̀ Kúnlé Afọláyan tó jẹ́ kó di mọ̀ pé òun ni àwòkọ́ṣe òun àti pé ọba ìyún kíǹgì ni. Ní báyìí o, àwọn èèyàn sì ń sọ̀rọ̀, wọ́n sì ń gba ọ̀rọ̀ náà bí ẹni gba ẹgbẹ́ ọtí láàrin ara wọn àti lórí ọ̀rọ̀ ijó tí Kúnlé Afọláyan àti ọmọ ẹ̀ tí wọ́n bára wọn jó. Láwọn kan ṣe ń sọ pé ijó náà ijó ẹ̀sìn ni, bẹ́ẹ̀ làwọn kan sọ pé kò sí ní tó burú ńbẹ̀, tí Kúnlé Afọláyan sì ti sọ̀rọ̀ báyìí o tó ti fọgbọ́n fèsì wípé ìpàkọ́ òun kò gbọ́ sùtì, olè rẹ̀ gan-an ló dàrú.